Mo kí gbogbo ọmọ ìyá mi ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí wa pé a kú ti coronavirus yìí o. Ó ti lóun máa dé, ó ti dé, kò sí ohun tá a fẹ́ ṣe ju pé ká máa fi ojoojúmọ́ bẹ Elédùà, ọba adániwáyé, ọ̀gbàgbà tí ń gba láì lára, ọba tí ń gba láì lẹ́nìkan, kó wá gbà wá kúrò nínú ogun coronavirus COVID-19. Kí òrìṣà òkè kí ó kó wa yọ kúrò nínú ogun burúkú tí àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n fẹ́ kó àwa aláwọ̀ dúdú sí. Ètò tí mo gbé wá lénìí kì í ṣe fún àwa olórìṣà tàbí oníṣẹ̀ṣe nìkan. Èyí tí mo gbé wá yìí mo wá nítorí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé bólórin yẹn ṣe kọ nínú ọ̀rọ̀ mi tí mo ti sọ tẹ́lẹ̀ pé ká má fi ohun tí ò da kànyàn kan torí ó lè padà kó kàn níṣẹ́. Ó tún sọ, ó tún ní ìkìlọ̀ ńlá lèyí torí àmẹ́ni tó lè kàn. Tá a bá ní ẹnìkan ò ń ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe bíi tiwa, tó bá jẹ́ ẹbí tàbí ara wa tó bá kàn, tàbí ẹni tí ò ń ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe bíi tiwa, tí nǹkan yẹn bá ti kàn, tá a dẹ̀ mọ̀ pé ó ti kàn, tó wá sọ́dọ̀ wa fún nǹkan kan pàtàkì tó fi tiẹ̀ tó fi rá wa lára, ó ti túmọ̀ sí pé nǹkan yìí ti di nǹkan gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn mọ́. Ó tilẹ̀ jẹ́ pé ìjọba Nàìjíríà ò tiẹ̀ ka àwọn oníṣẹ̀ṣe, àwọn olórìṣà kún nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé wọn lórí ọ̀nà àbáyọ sọ́rọ̀ kòrólà. Àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló pè, kò ṣe nǹkan kan. Olódùmarè ọba adákẹ́dájọ́ akúkú gbẹ̀tọ́ tiwa náà fún wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan lénìí. Coronavirus, gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pípa àwọn òyìnbó náà ni wọ́n mọ̀ ìjẹ́tì kẹ́míkà yẹn sínú ayé tí wọ́n fi ń da ayé láàmú. A dúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dà, ọba aṣẹ̀dá, wípé bó ti le tó òkè lọ́hùn nìkan la ti ń gbúrú ẹ̀ róróróró. Lóòótọ́ ó ti wo orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí, ṣùgbọ́n àti ìgbọ́ pé ó ti dẹ́mi ẹnìkankan légbodò, kò sì ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Gbogbo àwọn tí Olódùmarè kádàrá pọ́rọ̀ náà ti kàn, wọ́n á rí ìtúsílẹ̀ gbà, wọ́n á rí ìwòsàn gbà. Ṣùgbọ́n ẹ̀yin olóyìnbó ẹni prevention is better than cure. Ẹ̀yin èèyàn mi ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká prevent ara wa spiritually. Ẹ jẹ́ ká prevent ara wa. Nígbà tí èmi gbọ́njú, mo mọ̀ dáadáa wípé àwọn baba ńlá wa, àwọn àkókò kan wà tí wọ́n máa ń já ewé àkókò tí wọ́n máa ń fi sí ẹnu ọ̀nà ilé. Wọ́n á fi síwájú ilé, wọ́n á fi sẹ́yìn ilé. Lákòókò yìí a mọ̀ pé àwọn baba ńlá wa máa ń lo tàgìrì. Tàgìrì máa pọ̀ nínú ilé rẹpẹtẹ. Ògùrọ̀, ẹmu kò ń hán nínú ilé. Àwọn àìsàn kògbóògùn náà ló dé ńgbà yẹn. Ìgbàgbọ́ àwọn baba ńlá wa nígbà yẹn ni pé tí a bá bẹ ọba lọ ayé lọ́wọ́ ẹ̀, ó máa gbẹ́bẹ̀. Àwọn èròjà tí a fi ń bẹ ọba lọ ayé lọ́wọ́ ẹ̀, òun ni àwọn nǹkan tí mo dárúkọ yìí. Mo nígbàgbọ́ pé láti ìgbà tí a ti ń pariwo, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tó mọyún ìgbín nínú òkara wọn nínú oníṣẹ̀ṣe, wọn ò sùn láti ìgbà náà tí mo rí àrídájú ẹ̀. Àwọn tó mọ bọ́n ti ń pe ọba lọ ayé ti ń pè é. Àwọn tó mọ bọ́n ti ń pe Ọya ti ń pè é. Àwọn tó mọ bọ́n ti ń pe Èṣù láàlú ògiri òkó ti ń pè é. Àwọn tó mọ bọ́n ti ń pọ Bàtálá ti ń pè é. Àti gbogbo àwọn òrìṣà, àwọn orúnmọlẹ̀ lóríṣiríṣi, gbogbo ẹ̀ ni àwọn àgbàlagbà ti ń pè. Ṣùgbọ́n bọ́n ti ń pè lẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ káwa fúnra wa tó wá prevent ara wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi. Gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ lẹ́nu bàbá wa Ẹlẹ́gùrù Àwọ̀ Àjísà,
bàbá wa ọmọọba Tajudeen wọ́n ní ká padà lọ fi ewé àkókò sí ẹnu ọ̀nà ilé, ṣùgbọ́n bí bàbá wa ti sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ẹ̀dá kan wà tó tiẹ̀ tó wájú ọmọ káàárọ̀ òjíire tán náà wọ́n mọ ewé àkókò. Èmi sì rémi ìgbóyìnbó mi mọ́ bọ́ ti ń pe ewé àkókò lóyìnbó, ṣùgbọ́n mo wá síbí láti wá fi ohun tó ń jẹ́ ewé àkókò hàn wá. Ẹ̀yin ọmọ ìyá mi ní orílẹ̀-èdè Nàìjíríà, ewé tó ń jẹ́ ewé àkókò rèé. Ewé yìí ni a máa fi ń jẹ oyè nílẹ̀ Yorùbá, nílẹ̀ káàárọ̀ òjíire. Ewé tá a fi ń joyè nílẹ̀ káàárọ̀ òjíire ni ewé ẹ̀rọ̀ ni. Ewé ẹ̀rọ̀ òun ni ewé tí mo kó dání, òun là ń pè ní ewé àkókò. Nílẹ̀ káàárọ̀ òjíire ẹnikẹ́ni tó bá fẹ́ fi joyè tí wọ́n bá ti rí ewé àkókò, oyè ò tí ì jẹ. Ewé àkókò rèé, ẹ jẹ́ ká lọ fi sí ẹnu ọ̀nà àbáwọlé wa, ẹ ká fi sí ẹnu ọ̀nà ẹ̀kùlé. Gbogbo pàápàá jùlọ àwọn tá ń lo flash, gbogbo ọ̀nà tó bá ti rí pé wọnú ilé wa tàbí ẹnu fẹ́ǹsì wa pàápàá ká fi síbẹ̀, ká má fi sẹ́nu fẹ́ǹsì nìkan, ká fi sẹ́nu ọ̀nà main building. Ẹni tó ní ọ́fíìsì ẹ jẹ́ ká lọ fi sẹ́nu ọ̀nà ọ́fíìsì, ẹ má jẹ́ ká tijú lásìkò tá a wà yọ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ, ọ̀rọ̀ ọ̀nà àbáyọ tí òfin ní kàn mí, tí ò ní kàn wọ́, tí ò ní kàn bí àtàrà èmi àti ẹ là ń sọ. Ewé àkókò rèé, ẹ jẹ́ ká lọ fi sí ẹnu ọ̀nà àbáwọlé gbogbo ibi tí a bá mọ̀ pa ń jẹ̀ sí. Kò léèwọ̀ ká fi sínú ọkọ̀ wa, ẹ jẹ́ ká fi síwájú iwájú dashboard mọ́tò wa kó wà ńbẹ̀. Tó bá ṣe fi sí ẹ̀yìn pàápàá, ẹ jẹ́ ká fi síbẹ̀. Ewé àkókò rèé, ewé ẹ̀rọ ni. Ìgbàgbọ́ àwa káàárọ̀ òjíire ni pé ewé yìí á lé irun bí burúkú dànù kúrò nínú ayé wa. Àdúrà wa gbọ́, ojú òní tiwa. Lẹ́yìn wá àgbà náà, wọ́n tún ní àwọn ọ̀rẹ́ni tó sọ pé òun ò mọ ohun tó ń jẹ́ tàgìrì. Bẹ́ẹ̀mi ò bá mọ òyìnbó tí màá pe tàgìrì, màá pè lédè àbínibí ilẹ̀ wa. Ohun tó ń jẹ́ tàgìrì rè fún wọ́n tó olóòmọ̀ tàgìrì. Ẹ jẹ́ ká lọ wá tàgìrì kó pọ̀ dáadáa. Gbogbo yàrá tó bá wà nínú ilé wa ẹ jẹ́ kó wà ńbẹ̀, sítì rúùmù wa ẹ jẹ́ kó wà ńbẹ̀, inú ọ́fíìsì wa ẹ jẹ́ kó wà ńbẹ̀, ẹ jẹ́ kó wà ńlẹ̀ lẹ́ńbẹ̀ kó máa yí lọ kó máa yí bọ̀. Ẹ̀rọ ni, àníríjà olóde, àníríjà balùwàyé, ìgbóná òdì ìtútù òdì òní wọlé tọ̀ wá tìbí ti rán. Tàgìrì rèé o, fẹ́ni tí ò dá tàgìrì mọ̀, ẹ jẹ́ kí a lọ lo tàgìrì yìí ká lọ fi sí inú ilé. Ìyẹn náà tún lọ bẹ́ẹ̀. Tí a bá wá fi tàgìrì sí inú ilé tá a fi ewé àkókò sẹ́nu ọ̀nà, a ti prevent inú ilé wa generally. Ṣé mo pé àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fún àwọn ọmọ iléèwé, àwọn student wa ní compulsory holiday. Wọ́n ti fún wọn ní ìsinmi àpàpàǹdodo. Àwọn ọmọ wà nínú ilé báyìí o, ẹ jẹ́ ká fi àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká fi prevent inú ilé wa. Ẹ jẹ́ ká wá gbìyànjú ká lọ ṣe àgbo ká máa mú láàárọ̀ lálẹ́, láàárọ̀ lálẹ́. À ń pe ewé kan ní ewé tíì. Ẹ̀yin olóyìnbó ẹ máa ń pè ní lemongrass. Ẹ jẹ́ ká lọ wá ewé tíì, ewé lemongrass. Tá a bá rí ibi tó wù sí, ẹ jẹ́ ká lọ bèrè lọ́dọ̀ àwọn lékúlẹ́jà, àwọn eléwé ọmọ, a máa ríra. Ewé tíì ò wọ́n, ẹ jẹ́ ká rà á kó pọ̀. À ń pe kinní kan ní áyù tí ẹ̀yin olóyìnbó ń pè ní garlic, ẹ jẹ́ ká rà á kó pọ̀. À ń pe kinní kan ní ata ilẹ̀ tí ẹ̀yin olóyìnbó ń pè ní ginger. À ń pe kinní kan ní ọsàn wẹ́wẹ́ tí ẹ̀yin olóyìnbó ń pè ní lemon orange. Ẹ jẹ́ ká lọ wá lemongrass tí a mọ̀ sí ewé tíì, ginger tí a mọ̀ sí ata ilẹ̀, áyù tí a mọ̀ sí garlic pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọsàn wẹ́wẹ́ tí a mọ̀ sí lemon orange, ká gé sí méjì méjì. Ẹ jẹ́ ká sè ní àgbo kó jiná dáadáa. Ẹ jẹ́ ká máa mú tẹbí tará tọmọtọmọ àárọ̀ alẹ́, àárọ̀ alẹ́. Bá a bá tiẹ̀ fara kó nǹkan kan lọ́sàn-án gbà tá a jáde, tá a bá padà dé lálẹ́ tá a bá mu àgbo yìí, à á tọ àrùn burúkú tí kìí ṣe tiwa, à á tọ̀ dànù kúrò nínú àgọ́ ara wa. À á tọ̀ dànù kúrò nínú àgọ́ ara wa. Tó bá yá màá padà wá fi àwọn nǹkan tí mo wí màá wá fi hàn wá lórí afẹ́fẹ́, torí àwọn mí náà lè tún àwọn ọmọ, ṣùgbọ́n a ti sọ ní Yorùbá, a ti sọ lóyìnbó. Garlic, ginger, lemon orange and ewé tíì, lemongrass.
ẹ jẹ́ ká lọ fi ṣàgbo ká máa mú. Prevention is better than cure. Kò ní kàn wá, kò ní kàn bí, kò ní kàn ara wa. Tí a bá mu àgbo nínú ilé wa tá a fi ń prevent láàárọ̀ lọ́sàn-án lálẹ́, tí a fi ewé àkókò tá a fi prevent ilé wa generally, àwa náà tó wá fẹ́ bọ́ sórí ìrìn, a fẹ́ máa wọ́ kiri, a fẹ́ prevent ara wa. Mo ṣe ìbà fún àwọn ajúnilọ, mo ṣe ìbà fún àwọn àgbàlagbà. A lè prevent ara wa dáadáa. Ẹ wo ohun tí mo mú dání. Ohun rèé, ọmọ ayò ló ń jẹ́. Ẹ̀yin àgbàlagbà yóò bá ẹni eré là ń fi ọmọ inú ayò ṣe. Ẹni eré là ń fi ọmọ inú ayò ṣe. Tá a bá rẹ́ni tó kíyèsí, ẹ rí ibi tí mo ti yọ, inú àpò ni mo ti yọ. Ẹ jẹ́ ká lọ wá ọmọ ayò, kò ju hóró ẹyọ kan yìí lọ. Ẹ jẹ́ kó máa wà lára wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́, kó máa bá wa rìn káàkiri gbogbo ibi tá a bá rìn sí. Lóòótọ́ ìjọba ti ṣe ìtọ́nà fún wa pé ká máa bomú, ká máa fọwọ́. Èmi tí ẹ̀ máa ń ṣe kan ọtí ògógóró tára ẹ̀ dá tààrà lèmi fi ń fọwọ́ tèmi o. Ọtí ògógóró tààrà mo fi ń fọwọ́ mi náà mo dẹ̀ ń bù mu. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tún fi ọmọ ayò sí àpò. Pàápàá jùlọ tá a bá lè rí ọmọ ayò tí wọ́n ti ta dáadáa, ẹ jẹ́ ká lọ ra ìmíì ká fún wọn níbi tí wọ́n ti ta. Ká gbà nínú ẹ̀, ká máa fi sápò. Ẹ jẹ́ ká wà lápò ọmọ, kó wà lápò aya, kó wà lápò ọkọ. Ká máa wọ́ káàkiri. Mo ṣe ní ìwúre wípé gbogbo wa pátápátá a ní kàgbákò ayé. Tí wọ́n bá wá béèrè pé ta ni ẹni tí ó ṣe afọ̀ yìí, tí tó yànnàná ọ̀rọ̀ yìí sínú ilé, orúkọ tèmi His Spiritual Majesty Traditional Doctor Ewégbèmí Àgbájé, ọba olórìṣà fún gbogbo ilẹ̀ Àwórì, olùdásílẹ̀ àjọ àbòrìṣà òkè ìṣẹ̀ǹbáyé. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátápátá, ẹ jẹ́ ká share fídíò yìí káàkiri àgbáyé kí a tún fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ìyá wa káàkiri. Kò kan ẹlẹ́sìn kankan. Àdúrà wa gba, ojú òní tiwa, ẹlẹ́dàá ò ní gbàbọ̀dé. Mo rí yín lénìí náà, mo tún padà bọ̀ wá lórí ọ̀rọ̀ COVID-19. Cucumber carrot kò ní mú èmi àti ìwọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba dániwáyé. Ó dàbọ̀.